gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bísí Ológe show pẹ̀lú Bísí Ẹ̀dúnjọbí.
onímọ̀ pẹ̀lẹ́ ọmọ ọba má ṣe jẹ́ kí ní ìjọ dúró ló bẹ̀rẹ̀ wa pátápátá inú wa lára ìwà àti ìwọ̀n ńláńlá oríṣi àwọn àlọ́pẹ́jú lókè tí wọ́n á yẹ ìgbàlá. Ẹ̀dá tàbí ọlọ́run láyé ní bẹ́ẹ̀ àbá tàbí ọlọ́ àwọn ọmọ ìyá wọn ní ìrọ̀lẹ́ òkú ẹ̀kọ́ òkú nílò ọ̀rọ̀ ìwọ ọba ìwọ lẹ́yìn ìdájọ́ wa òdìbò máa lọ́yé mú wọn bá wọn lẹ́yìn tó pinnu ẹsẹ̀ tó ọmọ káwá káwá àyè lọ́kọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ayé sì ní káyọ̀ ọ̀nà fi yá nǹkan lẹ́yìn lójú ayé tẹ̀lé. Ẹ̀dá ló sáré. Ṣé bí final decision tẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba? Jẹ́sì, yóò bẹ̀rẹ̀ ní tradition. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.